Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé update lọ́lọ́kọ̀ ìjọ̀kan náà ni a máa ń fún yín. So update eléyìí tí a mú wá fún yín, update ọ̀rọ̀ ilẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Alfa Alifulany àti Khadija Ojuabe. Update yẹn ni a mú wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Khadija Ojuabe òun náà ti sọ̀rọ̀ síta, ó ti sọ bí ọ̀rọ̀ ilẹ̀ ṣe jẹ́. So Alfa Alifulany wọ́n jáde síta, wọ́n sọ̀rọ̀ bí àwọn ṣe fi judgement ra ilẹ̀, judgement tí àwọn family tí wọ́n ní ilẹ̀ tí wọ́n gbà ní court, bí àwọn ṣe fi judgement yẹn, gbogbo àwọn receipt táwọn fi ra ilẹ̀ ní ọwọ́ àwọn family tí wọ́n ta ilẹ̀ fún àwọn. So wọ́n ní gbogbo ẹ̀ pátá, òun ní àwọn family fún àwọn káwọn tó san owó lẹ̀. So gbogbo ẹ̀dẹ̀ ní court ni wọ́n sign nígbà tí àwọn family tí wọ́n talẹ̀ fáwọn gba judgement. Àwọn dẹ̀ ní wípé ọ̀rọ̀ business pé ó máa ń yíyàn lọ sókè, ó máa ń yíyàn lọ sísàlẹ̀ ni. So gbogbo àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ni Alfa Alifulany ni wọ́n ṣe. Wọ́n ní wípé kí àwọn Khadija Ojuabe ká má ba àwọn lórúkọ jẹ́, pé instead tí wọ́n á fi ní sùúrù, pé àwọn ṣàlàyé fún wọn, but wọ́n ti gbé wá sí social media pé àwọn náà àwọn á dẹ̀ pariwo fún àwọn ọmọ ará ayé tí wọ́n bá wọn gbọ́, tí wọ́n bá wọn dá. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Alfa Alifulany. Kí ni nǹkan tó ń pè mí fún? Ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tí wọ́n sọ. Ẹ wò, ẹ má pè mí ṣẹ́ gbọ́, ẹ fi mí lẹ̀, ẹ má pè mí, ṣé bẹ́ẹ̀ ti jáde, ẹ ti gbé kíní fún Ojuabe, ó dẹ̀ ti jáde, ẹ ní láti pè mí, ẹ má pè mí. Kí ni nǹkan tó ń pè mí fún? So bí social media lẹ́fẹ́ gbé wá, ẹ dẹ̀ ti gbé wá sórí social media, ẹ gbé wá sórí social media, ẹ dẹ̀ ti gbé wá sórí social media, kí social media náà bá wa dáa. Torí pé wọ́n ti ń tẹ́tì mi látijọ́ yìí, kò sí ẹ̀dá tí ò mọ̀ pé ọ̀rọ̀ business láyé yìí tó bá gbé èèyàn báyìí á tún darí èèyàn báyìí ni. Bọ́rọ̀ business ṣe jẹ́ nìyẹn. Mo kí gbogbo ẹ̀yin olóríire èèyàn, ẹ jọ̀ọ́, ẹ má pè mí ṣe gbọ́, ẹ má pè mí, ẹ fi mí lẹ̀, ẹ má pè mí ẹ má pè mí, ẹ fi mí lẹ̀. Ó ti wà lórí social media, ó ti wà ń bẹ̀ náà nìyẹn. Ẹ má pè mí, ẹ fi mí lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí dáadáa. Ẹ jọ̀ọ́ kí náà ń pè mí fún? Ṣé àṣẹ Ọlọ́run àlèyé ìyẹ̀wá wí? Bọ́rọ̀ ẹ ṣe jẹ́rìí o. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ò ní jẹ́ ká bá olórí burúkú dòwò papọ̀. Gbogbo tíjẹ ń jẹ́ wàhálà àdánwò, Ọlọ́run ò ní gbé bá wa. Torí ká má bàa jẹjẹkújẹ, ká má bàa jókòó pé wọ́n wọlé wá bá wa, wọ́n wá sọ pé àwọn fẹ́ wá yẹ nǹkan wò lọ́wọ́ wa, la fi mú ṣe pé òkè o, ẹja bọ́ síbi business. Gbogbo ayé mọ̀ yìí pé mo ní ilẹ̀ tí mò ń tà, èyí tó gbé sí ìkẹ́ àmì wà, èyí tèmi náà fún ara mi rà wà, èyí tí mo jẹ́ ambassador wọn wà. Ó dẹ̀ polówó ilẹ̀ yìí ní 2021. Mo lọ ra ilẹ̀ náà ní Shimawa lọ́dọ̀ àwọn family kan. Ìwé tí mo fi ra ilẹ̀ náà rèé. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o, mo fẹ́ fi hàn yín ni o. Judgement ni mo lọ fi ra ilẹ̀ yẹn, torí pé àwọn family yẹn wọ́n láwọn ti gba judgement. Àwọn ìwé judgement náà rèé. Màmá fi hàn ìgbà torí pé Mọ̀dínà ni mo wà ní. Àwọn ìwé judgement náà rèé tí mo fi ra ilẹ̀ yẹn lọ́wọ́ àwọn ẹbí yẹn. Ìwé àpìlì náà wà ń bẹ̀ o. Ẹ jọ̀ọ́, mo rò pé gbogbo wa máa padà ní ká bá mi post ìwé judgement yẹn dáadáa. Mo ra ilẹ̀ yẹn ní 2020. Ilé àti ẹnìkan lájọ rà á. Ilé àti ẹnìkan lájọ ra ilẹ̀ náà. À ń pẹni náà ní Alhaji Jamiu, ó jẹ́ business partner mi.
ẹjọ́ anybody tẹ́ bá rí tó bá ti comment tí ò dáa ẹ kàn rà bá mi fi anger fix sórí ẹ̀ máa block ẹ̀ dànù ni ó yẹ kí n pe àwọn admin lé ni but ọ̀rọ̀ yẹn ó ṣe ń gbóná lára mi àbá mi yẹ kálẹ̀ mo fi sáré jáde ilé àti business partner mi lájọ́ ra lẹ́yìn adé ń ta lẹ́yìn 722 acres èyí náà wo ní 2020 722 acres ó ní lẹ́yìn adé ta fáwọn èèyàn mo ta ní rate of 600,000 600,000 ni mo ta lẹ́yìn kódà ẹni tó ra lẹ̀ náà wà lọ́wọ́ mi báyìí ẹni tó ra lẹ̀ náà àwọn èèyàn ti kọ́lé síbẹ̀ tó ti ń gbé bẹ́ẹ̀ o wàláhì tàláhì thumma billah ẹnìkan ti kọ́ àwọn kan ti kọ́lé síbẹ̀ tó ti ń gbé bẹ́ẹ̀ o tó rẹ̀ pé ọwọ́ mi náà ti rà á wà ń pè bẹ́ẹ̀ ní igbó wájú lókè rálà under Ogun State Ìṣàgámù local government nígbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ àwọn ẹni yìí yà mo advertise ẹ̀ lórí social media nígbà yẹn àwọn ẹni yẹn dẹ̀ wá rà lọ́wọ́ mi orí social media yìí náà ti rí wọ́n dẹ̀ wá rà lọ́wọ́ mi wọ́n ra plot mẹ́jọ ni wọ́n rà ẹni tí wọ́n rán wá gẹ́gẹ́ bí ọmọbìnrin kan tí wọ́n ń sọ́wọ́ tó wá gba ogbó òwe lọ́wọ́ mi èmi àti business partner mi àríyá irú ọmọbìnrin tó ń ṣe wàhálà yìí a bá fún abúlé plot of land níbẹ̀ gbàtà abúlé ó jẹ́ 8.5 nínú 8.5 yìí ẹyọ kan wà ń bẹ̀ àwọn kan ni wọ́n ní gbogbo ẹ̀wọ̀ wọ́n tó bá wọn kan rà ẹyọ kan wà ń bẹ̀ tí wọ́n ti ṣe fẹ́ǹsì ẹ̀ ìyẹn wà ń bẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹyọ kan náà tún wà ń bẹ̀ tó já sí pé àwọn fúnra ara wọn ni wọ́n gbé industrial machine sórí ẹ̀ wọ́n ń yọ blọọkù ń bẹ̀ wọ́n dẹ̀ ń tà ń bẹ̀ ó di mélòó tí wọ́n lò ó di méjì ó wá kù 6 àtààbọ̀ wọn ò dẹ̀ ṣe kankan sórí 6 àtààbọ̀ yẹn wọ́n ń ta blọọkì wọn lọ wọ́n ń ṣiṣẹ́ wọn lọ kò kàn mí mọ́ ẹ̀yin lẹni blọọkì ẹ̀yin lẹ́ni rówó ń bẹ̀ tí n bá tún wá lọ ṣe ìpolówó lẹ̀ lórí ibẹ̀ mo tún bá wọn polówó blọọkì industry wọn náà níbẹ̀ àwọn ẹbí tí wọ́n wá tààrà lẹ̀ lọ́wọ́ wọn mo sọ fún yín mọ̀lẹ́bí méjì ni wọ́n àwọn mọ̀lẹ́bí kejì àwọn bá lọ gba judgement lórí àwọn táwa ara lẹ̀ lọ́wọ́ wọn ilẹ̀ bá kú lọ́wọ́ wa ilẹ̀ bọ́ sọ àwọn mọ̀lẹ́bí kejì ha irú gbèsè wo leléyìí irú àdánwò wo leléyìí ilẹ̀ tá a ti tà judgement la fi rà á láwọn yẹn a bá pe àwọn mọ̀lẹ́bí yẹn bá ní à òótọ́ wọ́n wí ní àwọn ní high court but àwọn ti gbé wọn lọ sí appeal bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́ yìí ẹjọ́ yẹn ń bẹ ní appeal court o tí àwọn mọ̀lẹ́bí táwọn ara lẹ̀ lọ́wọ́ wọn náà gbé wọn lọ́bẹ̀ but moment ìwà ọ̀nà appeal ní adájọ́ èmi àti business partner mi bàbá ṣe meeting àwọn náà mọ̀tẹ̀ pé wọ́n ṣàkíyèsí pé wọ́n jẹ́ káwọn lo ilẹ̀ yẹn mọ́ o wọ́n jẹ́ lo ilẹ̀ mọ́kẹ́ kí ló ṣẹlẹ̀ mi ò mọ kankan àwọn bá ṣèwádìí àwọn òun náà padà gbélé yẹn fún làwọn mọ̀lẹ́bí tí wọ́n wín ní kóòtù yẹn àwọn òun náà gbélé yẹn fún nígbà tá a máa ṣèwádìí ẹ̀ àwa rí pé àwọn èèyàn kan báyìí ni àwa tí mi ò láǹfààní àti lè dárúkọ wọn torí pé dáadáa ni wọ́n ṣe ń bá lọ bá wọn bàbá salamu alaykum o inú àwẹ̀ báyìí àwọn èèyàn tọ́ra ẹ̀ lọ́wọ́ wá bí ipò wọ́n bá gbé judgement jáde wọ́n ní wọ́n ti gba judgement lórí wọn o but àwọn ẹbí tí ẹ̀yìn ralẹ̀ lọ́wọ́ wọn àwọn náà ti gbé àwọn náà lọ sí àpíìlì o but àpíìlì ò tí ì dájọ́ àwọn ẹni yìí báyìí ẹjọ́ kí ni ẹ wàá ṣe fún wa tí kálukú òfin lẹ̀ lò torí Alhaji Alfulany tó wá yìí àwọn ọmọ kí wọ́n kálukú wọn lọ sọ certification
tó bá san ratification wọ́n á máa lo ilẹ̀ wọn lọ. bọ́ lórí ilẹ̀ plot méje àwọn ẹni yìí nínú plot méje yẹn wọ́n ti lo 5 bẹ̀ tí wọ́n ti fẹ́ǹsì ẹ̀ tán ti tà á fẹ́ lòmíì. wọ́n ti tà á fún ẹlòmíì. bàbá kí la fẹ́ ṣe báyìí a bá pe ẹni tí wọ́n tà á fún gbàtàn pe ẹni yẹn abẹ́niyẹn sọ̀rọ̀ lórí aago ẹ jọ̀ọ́ gbogbo fẹ́ǹsì tẹ́ ṣe yí a máa fún yín lówó ẹ̀ padà ẹ jẹ́ káwọn ẹni yìí kan lo ilẹ̀ wọn ẹniyẹn lòun ò lè kúrò ń bẹ̀ o àmọ́ lọ́wọ́ tó ń ṣe fún wa rèé ilẹ̀ kan wà lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ jẹ́ kí wọ́n lọ lù bẹ̀yẹn mo dẹ̀ pé wọ́n ẹran mọ́ wá ẹran representative yìí wá tẹ́ ẹ bá rán wọn wá èmi náà wà ní sáìtì ibi tó fẹ́ fún wa ní ìsìta padà lò kárí nínú olórí ilẹ̀ yẹn the same ilẹ̀ yẹn náà ni o ṣé ẹ mọ̀ pé gbogbo ilẹ̀ yẹn ti kúrò lọ́wọ́ wa gbogbo ilẹ̀ yẹn ti kúrò lọ́wọ́ wa tó ti bọ́ sọ ọmọ lẹ́bí mi àwọn ń dúró de àpíìlì kọ́lọ̀ ń jẹ́ àwọn ìnìlá àpíìlì ni àpíìlì máa yà lọ́dún kan lọ́dún méjì lọ́dún mẹ́ta lọ́dún mẹ́rin lọ́dún márùn-ún ṣáwa ní ẹni tó nílẹ̀ kó má lulẹ̀ wọ́n bá rán yàn wá mà ní ok ibi ni wọ́n yọ̀ǹda fún wa ṣé rí bí tẹ́ ẹ̀rà tẹ́lẹ̀ yẹn ẹ̀ lè rí bẹ́ẹ̀ yẹn lò wọ́n ti yọ̀ǹda bíi fún wa lórí ilẹ̀ yẹn kìí ṣe lórí ilẹ̀ míì wọ́n á mú yín lọ ìlú míì wọ́n á mú yín lọ àdúgbò míì lórí ilẹ̀ yẹn náà ni wọ́n làwọn yọ̀ǹda bíi fún wa pé kẹ́ ẹ lọ lò ó torí pé ẹ ti rà á tipẹ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ̀yin èèyàn tí ẹ bá ń gbọ́ mi ọlọ́run ọlọ́jọ́ ìní kò ní dá wàhálà sí wa lágbádá kò sí ẹ̀dá tí ò mọ̀ bọ́rọ̀ business ṣe máa ń rí láyé lose and gain lọ́rọ̀ lẹ̀ àtọ̀rọ̀ business náà àwa ti kà á kún pé wẹ́ a lose nìyẹn ẹni dáná wa bá lọ sọ fún wọn wípé àwọn ò lè lo bẹ̀yẹn o ibẹ̀ yẹn bọ́ sọ́wọ́ kòtò ó ṣe gbá ó ṣàwo wọ́n sàláwò fẹ́ pé orí ilẹ̀ àwọn làwọn fẹ́ ó dẹ̀ wá certification tẹ́ bá tẹ̀ certification á mọ̀ bí a ṣe bá wọn sọ wọn láwọn ò lè san èló lẹ fẹ́ gbà ló ratification àwọn tí ilẹ̀ ń bẹ lọ́wọ́ wọn nísìn wọ́n láwọn àgbà 500 ń bá bẹ̀ wọ́n ẹ dákun owó yẹn pọ̀ àwọn ní láti 2021 ẹ dákun àwọn àti wọ́n sáà agree wọ́n láwọn àgbà 300 wọ́n bá láwọn ò lè san mo ní òkè má wọrí ibi tó fún wa yẹ ẹjẹ́ lọ lò èmi àbáyín sanwó ratification wallahi tallahi thumma billah ilé ọlọ́run la wà yìí ilé ọlọ́run nínú wa yìí mo ní wallahi má báyín sanwó ratification yẹn torí mi fẹ́ kí nǹkan kan kó dàrin wa rú bàbá ní rárá orí ilẹ̀ àwọn làwọn fẹ́ o tó bá wá rí báyẹn àwọn tí wọ́n yọ̀ǹda fún wa ibòmíì wọ́n níbi tí ẹlẹ́ẹ̀fẹ́ yìí ẹlòmíì ti rà wọ́n ti fẹ́ǹsì ẹ̀ àwọn ò lè fún yín o tó máa ṣẹlẹ̀ rèé mo wá sọ fún wọn ṣé ẹ gbowó yín padà ẹ dákun ẹ̀yin ẹ máa gbọ́ mo ní ṣé ẹ gbowó yín padà wọ́n làwọn gbowó àwọn padà Razak Kudus tẹ́bá ìpẹ́ bá mọ̀ ń pa ilẹ̀ anybody tó bá ń ṣiṣẹ́ nípa ilẹ̀ tí judgement bá ń bẹ lọ́wọ́ yín ọkàn yín máa balẹ̀ wípé ẹni tó gba judgement lè máa ṣiṣẹ́ lẹ̀ lọ kò sí mistake kankan níbi ọ̀rọ̀ lẹ́dẹ́ pẹ̀lú judgement téèyàn bá gbà táwọn ẹbí yẹn dẹ̀ ní àwọn ti ní judgement lọ́wọ́ pé kò dẹ̀ sí wàhálà kankan mọ́ àwọn ti gba judgement ẹjọ́ sọ́kàn tiwa náà ní balẹ̀ judgement làwọn fi rà á wallahi tallahi thumma billah àwọn kan náà ṣe wá lọ gbé àwọn mọ̀lẹ́bí kejì dìde bí ẹ wá ẹ̀yin náà lọ gbà àwọn náà ṣe tún wá lọ gbé lọ lé ẹjọ́ àwọn táwọn ará lọ wọn gbé ọmọ kankan mọ́ àwọn ṣe wá lọ gbà another judgement bó ṣe rí nìyẹn kí n máa bọ́rọ̀ mi lọ mo sáré dá Mr. Kudus mo dá yín lóhùn bó ṣe rí nìyẹn ṣé ẹ gbowó lẹ́yìn padà wọ́n ti kọ́kọ́ yarí ilẹ̀ wọn làwọn fẹ́ o ilẹ̀ yìí tẹ́ ẹlẹ́fẹ́ yìí ni wọ́n sọ pé wọ́n lè fún wa yìí
abẹ́ ẹ̀gbọ́n tá à ń sọ ni wọ́n ti gba judgment lórí wa ó dá atúnilẹ̀ míì ń bò mí tẹ́ bá lẹ́ẹ̀fẹ́ ilé yìí mo nílẹ̀ míì níwájú bíi ọ̀dọ̀ andron yẹn tí yẹn free ẹ máa bọ̀ wọ́n ní rárá wallahi tallahi thumma billah ó máa ní okay no problem ṣẹ́fẹ́ gbóhùn yí padà ẹ̀yìn yẹn jọ torí ọlọ́run 600,000 méje torí pé wọn gbẹ ẹyọ kan lọ́wọ́ wọn méjì ni wọn gbà lọ́wọ́ wọn ọ̀kan wà tí wọ́n ti ṣe fẹ́ǹsì àtẹyọ kan tí wọ́n gbé industrial machine lé lórí tí wọ́n dẹ̀ ń yọ block ńbẹ̀ wọn gbà yẹn lọ́wọ́ wọn ìyẹn wà ńbẹ̀ ìyẹn wà ńbẹ̀ ọ̀dà lórí méjì lẹ́fẹ́ gbowó ẹ̀ ń sìn 600,000 méje nígbà tá a máa ṣe owó yẹn ó máa ní 600,000 naira méje ó fún wa ní 4,200,000 mo ní ẹ jẹ́ kí n dá 4,200,000 yín padà wọ́n ní rárá o àwọn ò lè gbà o látọdún méjì láti 2021 àwọn ò ní gbà òkè ẹ̀yìn yẹn máa gbọ́ torí ọlọ́run o wọ́n nínú problem ó dáa máa bá yín fi 200,000 kún tó ẹ pé láti bí ọdún mélòó kan tẹ́ ilẹ̀ yìí ti wà ń bẹ̀ bá ti kọ́lé lé lórí ni wọ́n ṣàlè ní ẹwú lé yìí ẹ kàn sanwó fún wọn náà ni bọ̀túnbà tẹ́ ẹ ti ṣe kankan lé lórí tílẹ̀ ti bọ́ sí tílẹ̀ wà ní free tí ò sí kankan lé lórí wọ́n ní ìyẹn náà náà lò opportunity yẹn ni wọ́n lò tó fi sáré sí kíni tí wọ́n fi gbà á eléyìí tẹ́ ṣáà ṣe block industry lórí tẹ́ gbé machine sọ orí wọn ṣáà débẹ̀ wọ́n ṣáà débẹ̀ wọ́n ní òkè tó yẹ pé àwọn méje tó free yìí ẹ ti ṣe nǹkan lé lórí ni wọ́n nígbà bí wọ́n ṣe gbẹyọ̀ kan tí iléeṣẹ́ block wà lórí ẹ̀ yìí agree mo ní kí wọ́n máa wọrí màá bá wọn fi 200,000 kù but inshallah tó bá dé ìyàwó ẹ̀ lọ́bá ní rárá o ẹ wá máa gbọ́ èèyàn o wọ́n ní ilẹ̀ ẹyọ kan tí block industry wà ní lórí yẹn táwọn ti gbé machine síbẹ̀ yẹn àwọn fẹ́ tà ẹ lọ wá báyà wá kówó yẹn tí ẹ lè pọ̀ wọ́n ní àwọn ò lè rí báyà o kí n bá wọn wá báyà wá mo dẹ̀ ṣe kí ni mo lọ bá wọn wá báyà mo bá kọ́sítọ́mà mi kan sọ̀rọ̀ tí yẹn nílẹ̀ níbò míì lọ́dọ̀ mi ní London mo bá yẹn sọ̀rọ̀ tó lágbájá ilẹ̀ kan wà táwọn èèyàn fẹ́ ra o tó fẹ́ ta o block industry lẹ́nu yẹn fi ń ṣe o machine wà lórí industrial machine lọ́gbé sórí ẹ o wọ́n bá wọn ra mo ṣáà polówó lẹ́yìn fẹ́ nìyẹn ẹni ẹ bá ní òkè wọ́n á rà ìní àtẹnìyà bá gbé ó lọ máa rà ní 3 million tá a bá fi 3 million ẹjọ́ ẹ̀yìn èèyàn 800,000 ṣáà pé 600 náírà lẹ̀ mo ní màá bá wọn fi 200,000 kún ó wá jẹ́ 800,000 lórí plọ́ọ̀tì kọ̀ọ̀kan Allahu Akbar 800,000 lórí plọ́ọ̀tì kọ̀ọ̀kan times 7 ó máa fún wa ní 5,600,000 5,600,000 ẹni tó lòun fẹ́ ra industrial machine àti ilẹ̀ ẹyọ kan tí wọ́n àgbà lọ́wọ́ wọn ìyẹn ló máa rà ní 3 million tá a bá fi 3 million kún 5,600,000 ó máa fún wa ní 8,600,000 mo bá sọ fún wọn nínú àwẹ̀ mo ní 4 million naira wà lọ́wọ́ mi báyìí ẹ jẹ́ kí n san fún yín báyìí wọ́n ní rárá o kí n má san 4 million fáwọn tí n bá tààrà ìrèké kọ́kọ́ bá wọn ta ibẹ̀ yẹn náà ẹ jẹ́ kí n san fún yín ó kẹ́ ẹ fún mi nínú àkáǹtì kan ẹ jẹ́ máa bá yín sanwó yẹn síbẹ̀ díẹ̀ díẹ̀ owó yẹn máa pé wọ́n ní rárá o àfi kí n bá wọn tabẹ̀ yẹn ẹni tí ó wá fẹ́ ra bẹ̀ ni wá bẹ̀rẹ̀ sí ní dẹni yẹn láàmú mo ń dẹni yẹn láàmú ẹni yẹn bá rán sọ̀fí ẹ̀ wá ọjọ́ tẹ́ni yẹn rán sọ̀fí ẹ̀ wá sí sáìtì rèé tó rán sọ̀fí ọ̀rẹ́ wá sí sáìtì mo ń sẹ́ni gbogbo fídíò yìí sí wọn o pé mo ti bá yín rí báyà o ẹnìyẹn ti rán sọ̀fí ọ̀rẹ́ wá o
àdúrà táwọn ọmọ ṣe ń ṣe níbi kẹ́ni yẹn kọ́lọ̀ ọdún kò sanwó torí London lẹ́nìyàn wà mú wọn máa dẹ́ni ilé àmú wá sanwó yìí ìjọ tẹ́nìyàn náà sọ fún ẹ̀wá rèé sórí ilẹ̀ yẹn rèé block industry wọn nìyẹn wọn àgbàbẹ̀ yẹn lọ́wọ́ wọn o tẹ́nìyàn sanwó ẹnìyàn ò bá tètè ẹnìyàn ò bá sanwó ẹnìyàn bá ń fi ní dèní ẹnìyàn ni ẹ kí n tún lọ ṣe sọ̀fíọ̀ kan wá fóun kí n lọ ṣe kíní kan wá fóun ẹnìyàn bá tán lọ́ọ̀yà ìwà ìjọ tẹ́nìyàn rán lọ́ọ̀yà wá lọ́ọ̀yà yìí bá ń sẹ́ndì oríṣiríṣi mẹ́sẹ̀jì sí mi àwọn ti lọ sórí ilẹ̀ yẹn àwọn rí ilẹ̀ yẹn nítòótọ́ lọ́ọ̀yà gbogbo chatting mi àti lọ́ọ̀yà rèé mo sẹ́ndì gbogbo receipt gbogbo ìtìntì ìtalẹ̀ mo sẹ́ndì sí lọ́ọ̀yà kí n sáà lè push ẹ̀ mo sẹ́ndì deed of agreement mo sẹ́ndì sí lọ́ọ̀yà ẹni yẹn kí n sáà lè push ilẹ̀ yẹn kí ilẹ̀ yẹn lè lọ ó yá ẹni yẹn tó lòun nídìí sọ̀fíọ̀ àtúnṣe lọ ṣe sọ̀fíọ̀ deed of agreement pẹ̀lú àwọn àtàwọn family tá a rà lọ́wọ́ wọn rèé deed of agreement èmi àtàwọn family tí mo rà lọ́wọ́ wọn olè mo tún sẹ́ndì sí lọ́ọ̀yà mo ṣe everything a tó lọ ṣe sọ̀fíọ̀ ẹ̀tẹ́ ni òdẹ̀ sanwó ṣé wàá para mi ni nígbà tí mo dẹ̀ rí pé pípè tó ń pè mí yẹn ti pọ̀ jù mo wá sọ fún wọn wọ́n ní mo fẹ́ gba owó kan lọ́ndì 27 pẹ̀lú àṣẹ Ọlọ́run mo ní 4 million naira lẹ̀ mo fẹ́ gba owó yẹn 3 million naira lówó yẹn máa bá yín fi kún 4 million yẹn máa kó fún yín ó jẹ́ 7 million naira kí yẹn tiẹ̀ kó ń bẹ̀ abájọ agree síbẹ̀. gbà tó di on the 26 27 oṣù yìí gbà tó di on the 26 nígbà tí mo ti rí pé wàhálà yìí ṣe ń pọ̀ ẹni tá a ní kó sanwó kò sanwó ẹ má wọlé màá rà màá bá yín sanwó ẹ̀ kí wàhálà ẹ̀ àmọ́ o tí n bá ti sanwó ẹ̀ máṣíìnì yín tó wà ń bẹ̀ kò sí tí n fẹ́ fi ṣe ẹ lọ yọ máṣíìnì yín ẹ máa gbé máṣíìnì yín lọ kò sí nǹkan tí n fẹ́ fi ṣe but kí wàhálà yín lè kúrò lọ́rùn mi màá sanwó ẹ̀ mi lẹ́tọ̀ọ́ àti sanwó máṣíìnì yín mi lẹ́tọ̀ọ́ àti ra bẹ̀yẹn lọ torí pé ilẹ̀ lásán mo tà fún yín ẹ̀yin lẹ gbé máṣíìnì sórí ẹ̀ lẹ́ẹ̀fi ẹ̀ sì fi pawó kó tó di pé ṣẹ̀yìn stop kí wàhálà lè kúrò mẹ́ ó kẹ́ ẹ má wọ̀rí bàtà tí wọ́n bá yàtọ̀ àti rí èmi á sanwó bẹ̀ kẹ́tì ẹ̀ máa lọ. níjọ́ kan tá a wá ń sọ̀rọ̀ wọ́n wá gbé arábìnrin ojú abẹ tó ṣe fídíò yìí wọ́n wá gbé arábìnrin yẹn wọlé ọ̀rẹ́ tó ṣe fídíò yìí ó ń da fídíò náà dà tó ṣe fídíò yìí tó lẹ 419 mọ́ mi lórí yìí arábìnrin yìí ní ìmọ̀ rí I don't know her yóò mọ̀ kọ́kọ́ ń pa ẹ̀ wọ́n bá gbé wọlé sórí aago ẹ bá rí bárábìnrin yẹn ṣe ń bá mi sọ̀rọ̀ ń jọ yẹn ó wá ń tírẹ́tì ni mo ṣe gbaná jẹ ni pé irú rọ́bìṣì wo leléyìí irú tírẹ́tì wo ni tírẹ́tì mi àsìkéni òun máa bọ́ sórí social media ní ẹ̀yìn máa jẹ́ gígbẹ̀ máa lọ sórí social media tó máa fẹ́ bọ́ síbẹ̀ bóyá social media ló fún ẹ ní olóòfin lówó yìí I don't know you ó rà lẹ̀ lọ́wọ́ mi nǹkan kò dé mi àti ẹ papọ̀ mi ò mọ̀ ẹ́ rí ìwọ kọ́ ló sanwó ilẹ̀ fún mi bí mi ṣe fi ilẹ̀ bí mi ṣe ń wọ̀ràn nù on the 27 mo ní màá tí n bá ti gba owó tó sẹ́ndì sí mi yẹn màá di ẹ̀mọ́ 4 million naira yẹn mo máa sẹ́ndì ẹ̀ sí wọn on the 26 lèmi kù ní Nàìjíríà 28 mo rò pé màá kù Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n change date tíkẹ́ẹ̀tì mi wọ́n fi mí sọ́n di 26 mo gbé kíní yẹn kalẹ̀ fún account officer mi dákun tó bá ti dọ̀n 27 bá mi káàṣì ẹ̀ kò sí ní tó mọ̀ nípa àkáǹtì mi bá mi transfer 7 million naira sí wọn ẹni ẹlẹ́ẹ̀ láti máa sọ fún mi Alex Salama ẹ kálẹ̀ Alex Salama ọlọ́run gbà lẹ́sìn ẹ̀rọ abẹ́ dídé àmì ìmọ̀ yìí máa ẹ dákun mi ìmọ̀ yìí máa ẹ má bínú máa tí mo wá sílé ṣáà ẹ wò mo wà lórí program máa pè yín padà ṣe ọlọ́run á gbàdúrà yín
ẹ ṣe mà ló bá sọ fún account officer mi dákun bá mi àṣeyọrí máa pè é padà jàre brọ́dà mi máa pè é padà bá mi ṣòwò yìí sí wọn láti àná ìyẹn wá sọ pé aláàjì òun try òun ti ṣòwò yìí but kò lọ òun ti ṣòwò yìí wọ́n ti dẹ́bìtì mi mo dẹ̀ rí pé wọ́n ti dẹ́bìtì mi nítòótọ́ wọn ò dẹ̀ kírẹ́dìtì wọn tẹ́ bá rí àwọn ẹni yìí ṣe ń dà mí láàmú wọ́n pọ̀ fámìlì ni wọ́n o wọ́n bá rí bọ́ ṣe ń pè mí mo sọ fún wọn tí mo wá ṣe ń bí ẹ ṣe sùúrù èmi ni mo promise pé màá fún yín tí mi ò bá ní fún yín tí ìbá tí ìlágbára rẹ̀ kò sí nǹkan tẹ kò sí ilé ẹjọ́ tẹ́ mú mi lọ ẹ rajà lọ́wọ́ mi ni mo dẹ̀ tà á fún yín ó dẹ̀ ṣẹlẹ̀ báyìí bá gbogbo òwe rèé sísọ tí n bá fẹ́ ṣe dá 600,000 tẹ́ ra lẹ́yìn ló yẹ kí n sọ fún yín padà 600,000 tẹ́ ra lẹ́yìn ló yẹ kí n sọ fún yín padà ó tún wá wo ìjẹ́mùsùn lókè máa fún yín ní 800,000 mi ò ríru ẹ̀ rí o àmì ò ríru wàhálà yẹn rí o bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti gba 4 million naira lé ní o èlé náà ni wọ́n tún wá lọ gbéṣẹ́ yẹn fún ojú abẹ́ o àbí kí wọ́n ń pè wúmà yẹn 4 million naira náà ti gbà lé ní o this is 2 million naira this is another 2 million naira tó ti gbà lé ní o wọ́n gba 4 million naira lẹ́nìí àfi báwọn èèyàn ṣe sẹ́ndì fídíò yẹn sí mi ni mo wá pè wọ́n àwọn ni àwọn bá mi sọ pé tí n bá ti sọ balance yẹn tó bá ti pé àwọn sọ fojú abẹ kó jáde padà sọ fojú abẹ kó jáde padà ẹ má sọ kó jáde padà o ní tó ti mú yín tẹ́ ti gbé lọ sórí social media yẹn gbogbo ilé ẹjọ́ tẹ́ bá ti rẹ́dí àti lọ ó ti yá ẹ̀ẹ́dẹ̀ ní gba balance yín tó kù mọ́ iye tẹ́ ẹ̀rá lẹ̀ tá a bá délé ẹjọ́ receipt tí wọ́n fi fún yín nílẹ̀ 600,000 ló wà lórí ẹ̀ 200,000 ló kù tẹ́ máa gbà lọ́wọ́ mi 200,000 ló kù tẹ́ máa gbà lọ́wọ́ mi abẹ́rẹ́ sí ní ṣíà fídíò yẹn káàkiri ẹ gbà mí ń ṣàbúrú fún yín náà ọlá mi ò ṣàbúrú fún yín